la máa ṣe nísìn movie night àbí? Movie night. Ta ló máa sọ movie tá máa wò lálẹ́? Yari! Okay, jókòó, ṣá jókòó. Ẹlẹ́mi lọ. Jókòó. Yakubu, bá mi gbé popcorn yẹn. Yakubu, bá mi gbé omi yẹn. Iwájú rẹ̀ wà. Iwájú mi ló wà. Kí ni kí wá ṣe? Mi gbọ́. Kí mo fúnra mi? Ẹ gbà mí. Ìyá rẹ̀ ó gbọ́ sí nǹkan tó ṣe yìí. Ìyá rẹ̀ ó máa gbọ́ sí nǹkan tó ṣe yìí. Kí ni mo fúnra mi? Kí mo fúnra mi? Tí òwò bá sọ fún Kamil àti Adam pé kán bá wọn gbé omi, tí wọ́n bá sọ pé Yakubu náà gbé fúnra rẹ̀ torí pé wájú rẹ̀ ló wà, ṣé inú rẹ̀ máa dùn? Inú rẹ̀ máa dùn. Inú rẹ̀ máa dùn. Irọ́ ló ń pa. Kò ní dùn tàbí. Kò ní ṣe kí ni? Kò ní dùn. Inú rẹ̀ ò ní dùn. O ṣeun. Inú rẹ̀ ò ní dùn. Ó wá ń parọ́ fà wá. Yàgò mú Fúlàdé. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe tó yẹ kó sí Nàìjíríà. Tó wá pé Nàìjíríà ni ó ti jẹ ìgbájú. Ó mọ ìgbájú bàbá Adé. Ó ti jẹ ìgbájú bàbá Adé. Bàbá Bùtì dání. Ọmọ Yorùbá lèmi o.